Alhaji Oriyomi Hamsat níwájú Ọlọ́run. Tọ́já sí pé láti ọdún mẹ́wàá ní ti ń fi ìtọ̀ dáná fọ́kọ rẹ̀. La ilaha illallah. Ìtọ̀ wọ́n wù débẹ̀ ni pé ìtọ̀ náà máa fi dáná fún un. Sọ àtọ́dún mẹ́wàá ọ̀hún kọ̀ wá sí oúnjẹ tó kọ́ fẹ́ tí ò ní fún un. Bàbá ti wá dáwùjọ ọkọ sì fẹ́ ìyàwó méjì, ìyàwó tọ̀hún tó jẹ́ ìyàwó rẹ̀ ọkọ wa kọ̀ mọ́mọ́ ọkọ wa ní màìdí abọ́síbí ẹ̀yìn àfà ẹjọ́ bá mi ṣàdúrà fún un. Ó ń fẹ́ oore fún mi gan ní gbogbo ìgbà ni. Ó dàbí ajá tó ń bọ̀ lọ́ọ̀kan tó wá rí kòkò lọ́ọ̀kan. Ajá wa kàn dé, ìjàpá wa dé bá ń bẹ̀. Ajá ò kọjá ni ó ní mi lè kọjá, ó ní kòkò nù lọ́ọ̀kan. Ìjàpá wa ní àṣebí kò ti kọjá ń bẹ̀ ni, ó ní kò sí tó lè mẹ́. Ìjàpá bọ́ọ̀lì ọmọ apẹ̀rẹ̀ jáde, ó gbèrú, ó gbé ajá sínú apẹ̀rẹ̀, ó gbé kọjá lọ. Ìkòkò wa ní ìjàpá kí ló fi ọlọ́kàn balẹ̀ tóun dúró báyìí tó sì fẹ́ rẹrù kọjá níwájú òun, sọ mọ̀ pé sùn ń ṣe ọ́. Ìjàpá ní èṣù ṣe mí o, ẹrù orí mi lè sùn ṣe. tó àlàáfíà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òde. Pàápàá jùlọ mo kí gbogbo mùsùlùmí àgbáyé a kú ayẹyẹ ọdún Ramadan. Ọlọ́run ní ṣe lé ní ìkan tó kù lókè pẹ̀ fún gbogbo wa. Bákan náà mo kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristẹni pé àwọn náà kú àyájọ́ ọdún àwẹ̀ Lent. Ọlọ́run ní ṣe eléyìí ní òpin fún gbogbo wa. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin followers mi. Ẹ̀yin tó pé tá bá ti drop nǹkan sí àti bàbá ẹ̀ wò ẹ̀ dẹ̀ drop comment. Ó ń jẹ́ káwọn náà máa mọ ibi tá a kù sí. Lágbára Ọlọ́run ojú òní tí ẹ̀ ní rí wàhálà lórí ọmọ lórí ara yín ẹ̀ ò ní rí. Bákan náà mo kí wa gan pé a kú àdúrótì ti olólùfẹ́ mi ọ̀rẹ́ mi ìmùlẹ̀mí colleague mi Quadri ọmọ Oyèbámijí Sisi Quadri ẹ ṣé gan. Ẹ kú fẹ́ ẹ kú àfìfẹ́ hàn ẹ kú bá ní kẹ́dùn. Lágbára Ọlọ́run ohun rere lájọ máa rí bára wa ṣe àní rí bàdùn jẹ́ mọ́ àmín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó pakasọ díẹ̀. Kwátọ̀rà tí mi kì í fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí. Ṣùgbọ́n wáàsí kan ni mo gbọ́ òun ló prompt mi tí mo fi come out lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamsat, aláṣẹ àtolùdarí Àgídìgbò, olóòtú Kokoro Alate. Àgọ́ mo lù wọ́n lọ́gọ̀ ẹnu. Ṣùgbọ́n gbogbo ìgbà ni mo máa ń bira mi pẹ̀lú ẹjọ́ tó máa ń gbé lọ sí ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamsat àti ìdájọ́ tí Alhaji Oriyomi Hamsat ti máa ń dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ mi tó ń dá bọ̀ báyìí mi tí mọ òpin rẹ̀. Àkọ́kọ́ tí bàbá Saki, ẹ̀kejì Tafari Kewusola, ẹ̀kẹta ọmọbìnrin mọ̀mọ́ tó ní ẹ̀gbọ́n àdúgbò kan fẹ́ lu ọmọ òun bá lò pọ̀, ó fi aṣọ pupa ó fi nù lójú ara. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí má bàa gba alákòókò ó tó bí 4 àbí 5 bẹ́ẹ̀ àbí 6 tó jẹ́ pé wọ́n ti conclude part ẹ̀ watch out ló wà. Ọlọ́run ọmọ dọ́wọ́ rẹ̀. Mi náà wá ń bira mi mo máa ń sábà bira mi pé omi gbóná lẹ́jọ́ dídá ta ló mọ̀ dá bí ẹni tó lẹ́jọ́. Mo wá máa ń wo the way táwọn people yìí ṣe máa ń ro ẹjọ́ tó máa ro ẹ̀bí mọ́ra ètò tó máa fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ náà ló máa roko sí. Wọ́n wá máa sọ pé tí kà bá rojọ́ ìkà kí ó dà, but ẹlẹ́jọ́ àtẹni tí wọ́n mẹ́sùn rẹ̀ wá àwọn nìkan ni wọ́n jọ mọ òótọ́ tí ń bẹ nídìí ọ̀rọ̀. Ṣùgbọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí wọn ò mọ̀ pé yóò dé gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ wọn ò mọ̀ pé yóò dé bẹ́ẹ̀. Wọn fààyè àbámọ̀ yẹn sílẹ̀. Bọ̀ tí nǹkan bá ti dé kálukú wa máa wá báwo ni ò ṣe ní tẹ́ báwo ni ò ṣe ní dẹni àbùkù wọn wá máa fi rọ́ọ̀dí kọ́bọ̀ lójú. Ọ̀rọ̀ yìí tó bá gborí fóònù kọjá tàbí tó bá jẹ mọ́ pé ẹ lọ sí DNA test wọ́n á fẹ́ prove evidence láti fìdí òdodo múlẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá jọ mọ́ pé àjọ jókòó báyìí àjọ sọ
evidence wo náà fẹ́ fi múlẹ̀. Báwo ni wọ́n ṣe wá ní kó adájọ́ jẹ̀bi níwájú Ọlọ́run lọ́jọ́ gbèǹde àlùkìyámà? Ṣé rí pé ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamsat níwájú Ọlọ́run tẹ́bà ní pé mo sọ̀rọ̀ jù, ó dàbí ajá tó ń bọ̀ lọ́ọ̀kan tó wá rí kòkò lọ́ọ̀kan. Ajá wá kàn dé, ìjàpá wá dé bá ń bẹ̀. Ajá ò kọjá ni ó ní mi lè kọjá, ó ní kòkò nù lọ́ọ̀kan. Ìjàpá wá ní àṣebí kò ti kọjá ń bẹ̀ ni, ó ní kò sí tó lè mẹ́. Ìjàpá bọ́ọ̀lì ọmọ apẹ̀rẹ̀ jáde, ó gbèrú, ó gbé ajá sínú apẹ̀rẹ̀, ó gbé kọjá lọ. Ìkòkò wá ní ìjàpá, kí ló fi ọ́ lọ́kàn balẹ̀ tóun dúró báyìí tó sì fẹ́ rẹrù kọjá níwájú òun? Sọ mọ̀ pé sùn ń ṣe ọ́? Ìjàpá ní èṣù ò ṣe mí o, ẹrù orí mi lè sùn ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbé ètò yìí lénìí, èṣù ò ní ṣe yín, kò ní sọmọ yín, èṣù ò ní ṣe mí náà. Nísà ń lọ ni ọmọ ń sún mọ́ mi, sọ mọ̀ pé sùn ń ṣe ọ́? Ó ní èṣù ò ṣe mí sẹ̀, ẹrù orí mi lè sùn ṣe. Bí ìjàpá ṣe dé ọ̀gangan bíi tí ìkòkò wà, ìkòkò pakuru mọ́ ìjàpá, ìjàpá sọ ẹrù orí rẹ̀ kalẹ̀, ó sọ mọ́lẹ̀, ajá bẹ́ẹ̀ ta, ìkòkò náà he ajá. Ó ní àjẹ́ pé èṣù ò sí ọ́n tòótọ́, ẹrù orí rẹ̀ lè sùn ṣe. Alhaji Oriyomi Hamsat, èṣù ò ní ṣe yín. Ìdí náà sọ̀tàn ní Mr. Kim. Ọlọ́run lọ́ba àfinimọ̀nà, Ọlọ́run mọ̀ bá mi kọ́ yín mọ̀ ṣe. Torí mo kàn wo ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tẹ̀ handle mbẹ̀ yẹn, pé tó bá ṣe pé gbogbo ẹjọ́ yìí kọ́ ni ó ṣe ráyè délé ẹjọ́, torí kìí ṣe gbogbo èèyàn ni ó ṣe ráyè gbà lọ́ọ̀yà. Then ọ̀pọ̀lọpọ̀ believe pé tí wàhálà bá le dojú ẹ̀ tó ń bá ti gbé dórí Oriyomi Hamsat, tó ń bá ti gbé dágídìgbò, tí wọ́n bá ti tẹ́ pẹpẹ rẹ̀ sórí afẹ́fẹ́, tí wọ́n pẹ́ ni tọ́rọ̀ kan, ó di dandan wọn á perú ẹni bẹ́ẹ̀ sórí afẹ́fẹ́, gbogbo ayé ó gbọ́. Ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ bá palẹ̀ àbàjẹ́ mọ́. Èmi wá ronú lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́, mo wá kàn ń lọ lórí social media, mo ṣe pàdé wáàsí yẹn nù. Mo wá pàdé wáàsí yẹn. Mo wá ń rò pé gbogbo nǹkan tí mo máa ń bọ́pọlọ mi rò tí n bá ti ń wo prógráàmù yìí, òun ló ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè, ẹ jẹ́ a jọ wo wáàsí yìí ní ìṣẹ́jú péréte. Oriyomi, wọ́n fẹ́ jíṣẹ́ Ọlọ́run kan fún yín. Yakumullah. Òdodo ọ̀rọ̀ sì ni yín máa dàbí ìgbà tí kàn yẹn la. Ṣé yọ̀ǹda fún mi kí n sọ? Kí n sọ? Dáadáa lóhùn. Wa an Ummi Salama radiyallahu anha. Ìyàwó ànábì ló gba ọ̀rọ̀ yìí wá. Anna nabiyya sallallahu alayhi wa sallam qal. Ó ní ọkọ òun tí ń jà ní Muhammad, òun ló sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ òun wá fẹ́ fi jíṣẹ́ fún yín. Innama ana basharun mithlukum. Tí wọ́n bá kó ẹjọ́ wá dùn ànábì Sallallahu alayhi wa sallam. ẹni tí ń jà sílẹ̀ àwọn méjì àbáwọn mẹ́ta wọ́n jà sílẹ̀ plọ́ọ̀tì kan, wọ́n á kó lọ́dọ̀ sí ọ̀rọ̀, wọ́n á jòkó lẹ̀, eléyìí rojọ́ kó ń lòún ní, ó mú sí ọ̀fọ̀ wá, ẹnì kejì náà mú sí ọ̀fọ̀ wá, ẹnì kẹta náà mú sí ọ̀fọ̀ wá, ọwájú gbogbo ẹ̀ wájú rìjì náà sí ọ̀fọ̀ mẹ́ta ẹgbọ́n rí ilẹ̀ kan sí ọ̀fọ̀ mẹ́ta, mẹ́tẹ̀ẹ̀ta sì lórí jìnnà. Ọ̀rọ̀ wa dàrú ma lọ́wọ́, ó dojúrú níwájú oṣù Ọlọ́run. Ànábì wa dẹ́rí kọ́nọ̀, ìgbà tí ó sì rí pákẹ́, Ànábì wa ń sọ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Innama ana basharun mithlukum. Èèyàn bíi tiyín lèmi náà, nǹkan ń jọ̀gá yín ni. Ọlọ́run kàn gbéṣẹ́ fún mi ni tí mo fi jù yín lọ́nu. Àmọ́ wọn bí yín bí wọ́n ti gbé mi náà, èmi náà ń jẹun, èmi náà ń fẹ́yàwó. Gbogbo ntí ń ṣe yín ní ṣe mí bí tí ń rẹ̀ yín ní rẹ̀ mí náà. Wa innakum takhtasimuna ilayya. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ sì kó ẹjọ́ lẹ́yọ̀ kan wá dọ̀ mí. Wa la'alla ba'dukum an yakuna alhana bi hujjatihi min ba'di. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ sì rojọ́ lẹ̀ yìí. Fa uqdiya bihi. Balabalẹ̀ ó ṣe kọjá pé ẹnu ẹnìkan dùn ju ẹnìkan lọ, kẹ́nìkan mú bérebére ó sì nílò àkàyè ẹjọ́ kẹ́nu rẹ̀ ó sì dá jẹ́ ẹnìkan lọ nù yín. فأقضي له بنحو ما أسمع. فأقضي له بنحو ما أسمع. dédé ntí mo gbọ́ lẹ́nu ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ fi dájọ́ yìí o. فمن قضيت له من حق
أخيه بشيء ẹni tí ń bá gbé ilẹ̀ fún nísìn torí nínú ẹ̀mí ẹ̀ta yìí ẹnìkan ni mo rí pé ẹjọ́ rẹ̀ sírètì ó ṣe wá sí kọjá pé ẹjọ́ rẹ̀ wọ́ àmọ́ ó ní ahọ́n tó fi tọ́ tó fi sírètì mo wá fẹ́ gbé ilẹ̀ fún ẹni tí ń bá wá gbé e fún ìwọ tí ń bá gbé e fún tó sì mọ̀ pé kìí ṣe wọ ló ní. أقتطع له قطعة من النار. páàtì kan inú náà ni mo gbélé ọ lọ́wọ́ mu tọ́ba díjọ́ gbẹ̀ndé alikiyama ẹnu lẹ̀ tọ́ gbà wọn náà ni ó jù ọ sínú náà. lẹ́ni lọ́ntọ́ wọn bá ní ya Rasulullah tọ́ba yẹ kọ́rọ̀ náà ni ṣé ọ̀fun tí ń bẹ lọ́wọ́ mi ó ní bóun ti yanjú ẹ̀ fẹ́ẹ̀kì ni kì í sọ òrìjínà. ẹ dákun ẹja sáré mo fẹ́ sáré béèrè kan kó tó di pé màá mọ play wá sí yẹn síwájú pẹ̀lú nǹkan tí àáfàá yìí sọ yìí torí pé olóye onílàákàyè ọ̀jọ̀gbọ́n làáfàá yìí ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ọ̀tẹ̀ tí sẹ́gbẹ́ kan now wọ́n ní ànábì gbé àwọn ènìyàn ní condition sallallahu alayhi wa sallam wípé ẹni tí mo rò pé ó dángájíá nú ẹjọ́ yìí tí mo bá gbé ìwé ilẹ̀ yìí lé lọ́wọ́ tí kì í bá ṣòun ló nílẹ̀ yìí iná ni mo gbé sí lọ́wọ́ ẹnìyẹn wá open up pé òun kọ́ lòun ní òun compose ẹ̀ nínú ayé lónìí ṣé èèyàn tó ní bẹ̀rù ọlọ́run débi pọ́ bẹ̀rù ná sókùmọ̀sá débi pé wọ́n ó fi ọlọ́run dẹ́rù bá yàn ẹ ṣe wà pẹ̀lú mi sáwọn kan bẹ lẹ́nu ayé mọ́lẹ̀ nìyí tí wọ́n lè fi ná dẹ́rù bá tí wọ́n fi torí pé wọ́n fi ná dẹ́rù bá wọn tí wọ́n sòdodo ọ̀rọ̀ ṣé wọ́n kù lórílẹ̀ ayé tèmi àti yín jọ wà ní ìta àjọ mọ̀ ẹ̀mí àwọn èèyàn ti dì í ẹ má jẹ́ kí Alhaji Oriyomi Hamsat kó tara yín sórí ibu kò tí ẹ̀ ní tara yín sórí ibu kálukú ní ó dórí ibu rẹ̀ sí tọ́ra fọ̀mọ́ ní ń fọ̀ nínú ayé ẹ já lọ. dédé ntí mo gbọ́ lẹ́nu ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ fi dájọ́ yìí o. فمن قضيت له من حق أخيه بشيء. ẹni tí ń bá gbé ilẹ̀ fún nísìn torí nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹnìkan ni mo rí pé ẹjọ́ rẹ̀ sírètì ó ṣe wá sí kọjá pé ẹjọ́ rẹ̀ wọ́ àmọ́ ó ní ahọ́n tó fi tọ́ tó fi sírètì mo wá fẹ́ gbé ilẹ̀ fún ẹni tí ń bá wá gbé e fún ìwọ tí ń bá gbé e fún tó sì mọ̀ pé kìí ṣe wọ ló ní. أقتطع له قطعة من النار. páàtì kan inú náà ni mo gbélé ọ lọ́wọ́ mu tọ́ba díjọ́ gbẹ̀ndé alikiyama ẹnu lẹ̀ tọ́ gbà wọn náà ni ó jù ọ sínú náà. lẹ́ni lọ́ntọ́ wọn bá ní ya Rasulullah tọ́ba yẹ kọ́rọ̀ náà ni ṣé ọ̀fun tí ń bẹ lọ́wọ́ mi ó ní bóun ti yanjú ẹ̀ fẹ́ẹ̀kì ni kì í sọ òrìjínà. Allahu Akbar. àdìsí òun mo fi ṣe wá sí fún yín àgídìgbò tẹ wà yín nulẹ̀ tẹ wà yín gbogbo ohun tí wọ́n ń kó wá bá yín bẹ́ẹ̀ nǹkan tẹ́ mà ní o. Hayyakumullah. ẹ lè wádìí ẹ kẹ bá pé a ti wádìí rẹ ó dùn tọ́ ọlọ́run nìkan ló máa wò. Allahu Akbar. gbogbo ohun tẹ́ bá ṣe ń bẹ́ẹ̀ fi bẹ̀rù ọlọ́run kù. èyí tẹ́ bá wádìí rẹ tẹ́ bá rí wípé ńgbà mọ wádìí ẹ lọ wádìí ẹ bọ̀ tá a ṣe investigation òtítọ́ la rí yìí ẹ wàá sọ ẹjọ́ máa jáde nínú ẹ fi kún òun lẹ́ fi bọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wàá fi kún wípé dédé ń ta gbọ́ la fẹ́ wù yìí o èyí tó bá kú tó bá dàl kìyàmà ẹni wọ́n bá parọ́ ọmọ yẹn ju ẹ pẹ̀lú ọlọ́run o sẹ́ni tẹ́ ẹ bá ti fi gbólóhùn nìkun tẹ́ ẹ bá ń dá lórí wípé mo ní confidence ó ṣe é ṣe kó jó òkun lókun fa ná tó bá dàl kìyàmà. La ilaha illallah. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí agbára méjì ló ní ọlágbára kan nú ayé níjọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sẹ́yìn níjọ́ wọn ti ń fi àṣàṣì lẹ́yìn kí ọlọ́run ní ọ̀fà àṣàṣì wọn lọ́nà gbogbo nǹkan ni wọ́n fi ń lẹ́yìn kí ọlọ́run ní òfin lọ́nà bí wọ́n bá wá ń lẹ́yìn kí bẹ́ẹ̀ tọ́lọ́run òfin wọn lọ́nà ẹ̀yin náà ẹ máa dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run dédé tí wọ́n gbé wálẹ̀ ń dá o kìí ṣe ń tó sojú yín bẹ́ẹ̀ ni gbogbo adájọ́ ayé dédé tí wọ́n ń gbé wádọ̀ yín lẹ̀ ń dá bẹ́ẹ̀ làwọn àfa bí orogún méjì bá ń jà tọkàn bá dọ̀dọ̀ wa ẹjọ́ tó bá rò wọn láfi jòkó àdúrà o gbogbo òjòkó àdúrà tá a jòkó àdúrà lérí ìyálé àti ìyàwó gbogbo ẹ̀ láàrúdọ̀ ẹ̀ wájú ọlọ́run. wá àṣẹ tí ń ṣe fún yín nù. gbogbo tó bá ti gbé wá báyìí ẹ máa sọ wípé ntaari rè o èyí tó kú ọlọ́run lórí. àmì ẹ̀ gbọ́dọ̀ torí yín o má sí torí wípé
àǹfààní méjì ní tẹ̀ ń ṣe yìí fún ayé ń mú àwọn èèyàn ṣọ́ra kọ́dà àwọn àmì ìlérí méjì ẹ̀ máa gbọ́ pé tọ̀ ẹ̀ ń gbé ọlọ́dọ̀ Oríyọmí wọ́n ní kó sún ẹnu mọ́ máìkì bọ́ọ̀mù Nàìjíríà sọ̀rọ̀ ẹ̀bọ́mọ Nàìjíríà sọ̀rọ̀ ẹ̀ sún mọ́ máìkì ẹ̀ sún mọ́. báwo ló ti jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi ọ̀tara tí ó change wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tọ́yẹ pọ́ máa lè ọkọ rẹ̀ kọ́ lọ́lọ́mọ wàláyé bẹ́ẹ̀ mi ti ń jòkó àdúrà lérí àwọn òwe tọ́ Ọlọ́run gbogbo ọ̀nà tí Oríyọmí ò fi gbọ́ Ọlọ́run má sàn náà bí wọ́n sà má jẹ́ ọgbọ́ o. ẹ̀yin ni torí wípé tíra jẹ́ àmà pé tígbẹ̀yìn ayé bá ti dé gbogbo ń tà ń bò pátá ni wọ́n máa tú òun lọ fà á tó fi já sí wípé gbogbo èyí tẹ̀ ń ṣe ni òun fi jẹ́ tuntun lọ́dọ̀ tèmi wípé gbígbẹ̀yìn ayé bá ti dé gbogbo ọmọ tú àwọn kan náà lọ́rọ̀ wọn ó jẹ́ ọmọ tú sí lọ́wọ́ níta ń ṣe òun ó ti tún ọ̀pọ̀lọpọ̀ léṣe ó dá obìnrin míì padà ń bi ti ń lọ oríṣiríṣi ń bẹ láyé oríṣiríṣi ń bẹ láyé a rí obìnrin tọ́já sí wípé láti ọdún mẹ́wàá ní ti ń fi ìtọ̀ dáná fọ́kọ rẹ̀. La ilaha illallah. ìtọ̀ wọ́n wù ú débẹ̀ ni pé ìtọ̀ náà máa fi dáná fún un. sọ àtọ́dún mẹ́wàá ọ̀hún kọ̀ wá sí oúnjẹ tó kọ́ fẹ́ tí ò ní fún un bàbá ti wá dáwùjọ ọkọ sì fẹ́ ìyàwó méjì ìyàwó tọ̀hún tọ́jẹ́ ìyàwó rẹ̀ ọkọ wa kọ̀ mọ́mọ́ ọkọ wa ní màìdí abọ́síbí ẹ̀yìn àfà ẹjọ́ bá mi ṣàdúrà fún un ó ń fẹ́ oore fún mi gan ní gbogbo ìgbà ni ó dẹ̀ ń try fún mi gan kò sí nǹkan tí ó kì í ṣe fún mi ẹ bá ń ṣàdúrà fún kọ́mọ ṣubú àmọ́ ń jọ tí àìsàn débà tó jáde tó wá ń sọ fún un wípé ẹlẹ́dàá ọkọ rẹ̀ ní ń jà níjọ́ wọn lọ́wọ́ pé ọkọ rẹ̀ lọ́wọ́ tú àṣírí olóde ọdún mẹ́wàá lónìí tó ń ti mú ìtọ̀ tó ń ti ń jẹ mú ń jẹ ẹ dákun bí ìbàjẹ́ pọ́ lọ́run ló tú bí ó ti gbé lọ́run tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa tẹ́ síwájú kó kú bá kú tó máa tó kú síwájú tó bá kú pé tí màá mú Allahu Akbar tó kírun sí la tó bá yẹ pé Ọlọ́run bá ní káwọn màláíkà wá láti sánmà yìí pé kí wọ́n tó kírun gbogbo fídíò ṣe rẹ̀ tó ṣe ẹ jù sáyé kí wọ́n máa wò ó wọ́n wá gbé síbi kíní ńláńlá tí wọ́n máa wò ni òkú mi mẹ́tọ́ yẹ pé wọ́n dáná sún ni wọ́n ní kírun sí la ibi tí ẹlòmíì fi ara pamọ́ dé Ọlọ́run bu ẹlòmíì láti rí bẹ́ẹ̀ fà á ó sì fi kú láyé sàárè rẹ̀ òkú rẹ̀ tó wá kún àwọn àfáà tó wá pọ̀ mẹ́wàá ní ẹni Ọlọ́run ni ẹni ó sì jẹ́ ní eré kú àwọn èèyàn sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n yà sí. ìlà ìsíníkẹ́lì kì í àníwárò wá sẹ́wárò. bẹ́ẹ̀ni wàyé tó fi lọ́rùn máa ń yẹ àrùbọ̀. mo rò pé gbogbo wa ti gbọ́ ọ̀rọ̀ yẹn pín sí ọ̀nà méjì àbí mẹ́ta ẹ̀yin obìnrin ẹ má bínú ẹ̀yin ìyá wa àtẹ̀yin ìyàwó wa àtẹ̀yin ọmọ wa tẹ́jọ́ obìnrin astagfirullah tó bá yẹ pé tòótọ́ la yé ọ̀pá rẹ̀ táyé ọba ní jáyé mọ́ wàláhì obìnrin ni ó kò pọ̀ mbẹ́ àwọn ni wọ́n mo ti gbọ́ rí nínú wáàsí àfáà kan tí àfáà yẹn ní gbà tí ànábì Ọlọ́run kan lọ ṣàbẹ̀wò sínú iná wọn lóbìnrin bá ń bẹ̀ tó pọ̀ jù wọ́n wá ń béèrè lọ́wọ́ jù kí ló fà wọ́n á ní torí pé wọ́n máa ń ṣépè èmi rò pé nìkan ni ó gbé ẹwọ náà o láti wọ́n tó bá ń fọ́lò Kọ́kọ́rọ́ Alátẹ ẹ wo àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ Kọ́kọ́rọ́ Alátẹ yìí ta ló ń fọ́ sínú fọ́ọ̀tì jù ọkùnrin náà ń fọ́ sínú fọ́ọ̀tì gbọ́tẹ́ ẹ bá lọ gbọ́ dáadáa even though including case tó ń treat lọ́wọ́ lórí màmá tó ní wọ́n bọ́mọ òun lò pọ̀ wọ́n fi nǹkan nù ńlá ṣe mọ̀ pé kì í ṣe pé mọ̀mọ́ yẹn ń jà fún pé wọ́n ṣe bọ́mọ òun lò pọ̀ torí pé kì í ṣe pé wọ́n rèpọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí màá yẹn ń sọ wípé ó kẹnu láàrin òun àti ìyá ọmọ yẹn látàrí pé ìyá yẹn ti ṣe àjò lọ́dọ̀ bọ̀bọ́ yẹn nínú làákàyè mi èmi wá ń gbé sínú làákàyè níjọ́ tí mò ń gbọ́ prógrámù yẹn wípé definitely torí pé mọ̀mọ́ yẹn mọ̀ pé máa yẹn ó ń pawọ́ dà ó ń bóun ṣe àwọn nǹkan kan torí pé tí wọ́n bá tù wò ibẹ̀ yẹn náà nípọn mọ̀mọ́ yẹn ò lè rọ́nà lọ gbogbo àtijọ́ mọ̀ tí ń ṣe àbí báńkì ìyá rẹ̀ ọ̀la ń tẹ̀sí inú tó yọ̀bá ní yàrá ìyá ọ̀rẹ́ rẹ̀ lálẹ́ tí wọ́n ń ṣe tí wọn ò jẹ́ kọ́kọ́ mọ̀ sí ṣe mọ̀ pé ọlọ́wọ́ ọkọ nú but mo láìka alájì wọn wá túbẹ̀ yẹn wò wọ́n ṣàfẹ́ yanjú iṣu tọmọ yẹn náà kó kọ́kọ́ clear ẹ wò rìn àjò tírú ìyá yẹn ń rìn ọkùnrin yẹn wá tó ń fìdí rẹ̀ múlẹ̀ wípé
ìrìn àjò òun àti àjọṣepọ̀ òun àti mọ̀mọ́ yìí ni ló bí àjọṣepọ̀ òun àtọmọ tóun fi wà fall in love pẹ̀lú ọmọ. Ṣètìrí pé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò láyé mo ti sọ láìmọye ìgbà pé tí ọmọ bá soríire lọ́wọ́ òbí 25% ní pàtì ìyá ń bẹ, tọmọ bá sorí ibú lọ́wọ́ òbí 75% ní pàtì ìyá ń bẹ. Mi ò sọ́rí láti sọ, ẹ̀yin abiyamọ àrà tó bá wù yín kẹ́ máa dá, ṣùgbọ́n mi kàn fẹ́ fún yín nímọ̀ràn ni. Èmi náà níyàwó láàmì married man tí mo dẹ̀ mọ years of experience mi nínú marriage mi. Tọmọ bá jókòó báyìí, tí bàbá jókòó báyìí, tí ìyá jókòó báyìí, tẹ́ ẹ bá jọ ń debate lórí ọmọ, obìnrin ó sì máa sọ̀rọ̀ méjì. Ọ̀tọ̀ ni tóbìnrin ó máa sọ lẹ́nu, ọ̀tọ̀ ni tí ó máa fojú sọ, ọ̀tọ̀ ni tóbìnrin ó tún sọ fọ́mọ lẹ́yìn tẹ́ bá parí ọ̀rọ̀ yẹn tán lórí pé ọmọ ń ṣe tí ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ní ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ìyá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀, ẹ ń bá yé ọmọ jẹ́ ni, ẹ tún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìyá tó ń kọ̀ndẹ́mù bàbá fọ́mọ ẹ̀, ó ń bá yé ọmọ yẹn jẹ́ ni, kò tún ṣe. Kódà kí bàbá yẹn ọmọ dà, ṣé fọ́ọ̀tì ọmọ ni? Ṣé bí wọ́n lọ fẹ́ tó bí fún? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó ṣẹ̀ tí ìyá ó mọ gbára bàbá, tí ó mọ gbára rẹ̀ bú ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ó ṣẹ̀ tí ìyá ó mọ kanra rẹ̀ mọ́ ọmọ tí ó sì fi bá yé ọmọ jẹ́. Pàápàá jùlọ ẹ̀yin ọ̀sọ́rọ̀ ọlọ́mọge tẹ̀sẹ̀sẹ̀ ń lóyún, tẹ̀sẹ̀sẹ̀ ń bímọ. Ẹ jẹ́ kọ́mọ yín lẹ́kọ̀ọ́ láti inú oyún. Gbogbo ohun tí yóò bá pè léèwọ̀, ẹ pa mọ́. Ẹ wá wo bí gbogbo wa wá ṣe fojú lé irun mọ́ lásìkò yìí. Ẹ wá wo different case tó ń gbé wá ságídígbò. Èwo ni ò ní lọ́wọ́ ìyanu ń bẹ̀? Ẹ sọ èyí tí ò ní lọ́wọ́ ìyanu. Lélẹ̀ tó jẹ́ pé díẹ̀ nìyẹn gbọ́dọ̀ pé tó táyé bá sí tán tí ó parẹ́, àwọn obìnrin wọn ò pa ayé rẹ̀. Ọkùnrin náà ní tiẹ̀ o, ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n tó pọ̀ jù nínú tá a jọ gbọ́, nínú tá a jọ ń rí, obìnrin ni. Tí mo bá ń blame obìnrin lórí ọmọ, obìnrin ní ìwà kan, tọmọ bá ń ṣe bàbá ẹ̀ lọ́wọ́, tí bàbá bá ń bínú sí i, obìnrin mi, ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò kì í support. Ṣùgbọ́n níjọ́ tó bá ṣẹ̀ wọ́n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pé bàbá rẹ̀, wọ́n á ṣẹ̀ṣẹ̀ sọ bàbá yẹn ló kúrò rò. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bàbá yẹn ló yẹ kó bọ́ ọmọ yẹn wí. Ẹ wá wo bí ìbò àbàjẹ́ ṣe gògò láwùjọ wa. Ẹyọ kan tí inú mi kàn dùn sí pẹ̀lú nǹkan tá a fa yẹn sọ. Ó ní àwọn nǹkan yìí ó ń mú dẹ̀rù bà wá fọ́pọ̀lọpọ̀ tó ń hùwà àbàjẹ́. Mo wá rọ ẹ̀yin tẹ́ ẹ wà nílé, tẹ́ ń gbọ́ prógráàmù Alhaji Oriyomi Hamsat, Kokoro Alate. Ẹ má yẹpẹrẹ ẹnìkan, ẹ má tàbùkù ẹnìkan, torí arítẹni màá wí ní afàpá àti pàràkìtì bó tiẹ̀ mọ́lẹ̀. Àìmọye ẹni tí ń gbọ́, tí ń kọ́mẹ́ǹtì, tó sì jẹ́ pé tí ẹ̀ gan burú jùlọ, ṣùgbọ́n Ọlọ́run tí ì tásìrì yín, ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo yín pátá tẹ́ ẹ̀ bá jáwọ́ inú ìwà aburú, òun ṣe aburú, ìsọkùnrin ni, ìsobìnrin ni, àṣírí rẹ̀ ó tú. Ọlá ní oṣù táwa. Tó bá yẹ pé mi náà níwà àbàjẹ́ tí mò ń hù lọ́wọ́lọ́wọ́ báyìí, káṣírí ibi ó tú. Kí ló wà ń bẹ̀? Ẹ já bẹ̀rù Ọlọ́run. A wá máa fún ẹni ẹlẹ́ni, a máa fún ní igbó dídí sán. Mo wá ń rí tí kì í bá ṣe pé Ọlọ́run ti astagfirullah, tí kì í bá ṣe pé Ọlọ́run ti ṣàdéhùn bóun ò ní dá ànábì kankan mọ́ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìrìn àjò Alhaji Oriyomi Hamsat ó sì ń jọ ànábì lójú mi. Tí n bá wá accept pé kì í ṣe òjíṣẹ́, màá gbà pé ránṣẹ́ ni. Pé Ọlọ́run rán níṣẹ́ nínú ayé. Ọlọ́run, mo wá dojúkọ ní wákàtí yìí. Gbogbo iṣẹ́ tí Alhaji Oriyomi Hamsat ń jẹ́ tí fi ń tún tàwọn èèyàn ṣe. Ọlọ́run o, má jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dàrú. Má jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ bú fún lọ́jọ́ gbèǹde àlùkìyámà. Ọlọ́run wá jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó bá wa tún orílẹ̀-èdè ṣe. Torí pé aṣọ tó dọ̀tí lẹ̀dá ń fọ̀. Ẹ̀dá ò fọ nǹkan tó dọ̀tí jásọ lọ. Kí sì ni nǹkan tó dọ̀tí jásọ lọ? Òun náà lọ́kàn wa. Bí wọ́n ṣe ń fọ̀ tó sáà fọ̀ mọ́ ni. Tó yẹ kí wá bàjẹ́ ó tó máa hù gbogbo ìgbà. Kò sí bẹ̀rù Ọlọ́run, kò sí bẹ̀rù ìjọba, kò sí bẹ̀rù amúni. Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin ìyá wa, ẹ jẹ́ káwa ọmọ tẹ́ ń bí, ẹ jẹ́ ká ní orientation. Ẹ jẹ́ kí bẹ̀rù bàbá, ẹ jẹ́ kó wà lára ọmọ. Ẹ jẹ́ kí bẹ̀rù bàbá wà lára ọmọ. Tánàbí bá ní gbó ọ̀dà, sìgá ọ̀dà, ọtí ọ̀dà, tí Bíbélì kọ̀yìn sí, tí Kùránì kọ̀yìn sí, ṣé torí tiwọn ni?
ṣebí torí pé ọ̀pọ̀lọpọ̀ míì tó bá fẹ́ hùwà burúkú ó ń lo kinní yìí ó fi ń jíńjà rẹ̀ tó fi ń misbehave ṣebí ni tí wọ́n bá ń drive lọ ní ìsìn tó bá l'accident gbà tó ṣubú bó ṣe wulẹ̀ kọ́ jàre tó tí wọ́n bá ti gbóòórùn ẹnu rẹ̀ tí wọ́n bá ti bọ́ tí ń bẹ̀ ó ti tẹ́ ó ti useless kí wá láǹfààní tí ò fún wa láǹfààní tá a yàn láàyò kí láǹfààní tí ò fún wa láǹfààní tá a ń lò tí ń tì wá síbi ìwà aburú tí ń tì wá síbi tí ò dáa ọlọ́run wọ́n mọ̀ rán àwọn ọmọ mi ṣe aburú wọ́n mọ̀ rán èmi náà ṣe aburú wọ́n wá jẹ́ wọn ó sì mí múnú aburú ayé èyí tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ yìí tèmi ti ṣiṣẹ́ yìí tá a ti wá foríjìn ọlọ́run á ṣàforíjìn fún wa ṣùgbọ́n o ẹ jẹ́ ká jáwọ́ ń bi ìwà abú ẹ jẹ́ ká jáwọ́ ń bi ọ̀rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká jáwọ́ ń bi ìpayín keke ní tó lè bá tọmọlàkejì jẹ́ ẹ jẹ́ ká jọ jáwọ́ ń bẹ̀ if not ẹ ní rí ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí tẹ́ ń tọrọ ìdáríjì lé lórí o. Kọ́kọ́rọ́ Alátẹ tẹ́ ẹ bá ń gbọ́ èmi ò bá wọn polówó ọjà o ẹ̀kọ́ ọbẹ̀ ni kẹ́ ẹ máa kọ́ kẹ́yìn gangan máa fi ṣèbẹ̀rù ọlọ́run ẹ má dájọ́ ẹ má jókòó máa dájọ́ fẹ́ni tí wọ́n gbé wá sórí ètò torí pọ̀pọ̀lọpọ̀ ti ń dájọ́ tí ń bẹ lára ẹlòmíì ojú tí ń dá yẹn lọ ẹ̀rí tí DNA test wá dà ẹ wò ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ máa bá wa pray fún Alhaji Oriyomi Hamsat kọ́lọ́ mọ́ jẹ́ kó tẹnu gbóbi ọ̀wọ́ kó má fẹsẹ̀ lẹ̀ kó má fẹnu kọ àtẹnu àtẹsẹ̀ kọ́lọ́ mọ́ jẹ́ kó fi kankan ìdí náà santale mr gbé kọ́lọ́ wa máa bá wa kọ́ wọn mọ̀ ṣe kó má jẹ́ kí ìdájọ́ rẹ̀ ìrìn àjò rẹ̀ ọlọ́run o má jẹ́ ká yóò mú má jẹ́ ká yóò má àwọn ọmọ ẹ̀ tá a bá rí mú a má àwọn ọmọ ẹ̀ ọlọ́run má jẹ́ ká pa ọkà gbogbo àwọn ọmọ rẹ̀ má jẹ́ kó ká dúkìá rẹ̀ ẹ̀yin ẹ̀yàn tẹ́ bá wá notice Alhaji Oriyomi ibì kan wà tó kù díẹ̀ káàtó èmi àti wọn ò tán o mi ì dẹ̀ mọ̀ wọ́n rí lẹ́yìn pé mo mọ̀ wọ́n lórí rédíò níjọ́ tá a dẹjọ́ pàdé wàláì wọ́n ṣàníyàn sí mi dáadáa wọ́n pọ́n tọ́lọ́run fẹ́mi náà wọ́n pọ́n lé mọ́ mi lára kọ́lọ́mọ yẹpẹrẹ àwọn náà tẹ́ bá rí ibi tí wọ́n kù sí kì í ṣe pé kẹ́ ẹ jáde sórí social media kẹ́ ẹ máa fi wọ́n ra star tàbí kẹ́ ẹ máa fi wọ́n wá followers mo mà ṣe rí ọbẹ̀ Hamsat ọba bá rọkọ̀ fún ọ yóò gba kọ́kọ́rọ́ bọ́bá kọ́lé fún ọ kò ní fi kí ilẹ̀ bọ́bá ṣe kinní kan ẹ má fọkàn sí pé Oriyomi kò lè ṣe mistake Oriyomi kì í sọlọ́run Oriyomi kì í sáńgẹ́lì bẹ́ẹ̀ ni àní Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe mọ́tò ọlọ́run mọ̀ fúnra rẹ̀ ni kì í ṣe pé òun ló dá mọ́ Jésù bó ṣe mọ́tò ọlọ́run mọ̀ fúnra rẹ̀ ni o so tá Oriyomi ọba tí wàá máa ní àwọn tíntìntín kọ̀ọ̀kan definitely ó ti kú òlé èèyàn nìyẹn òun náà ti dànà bí ọlọ́run sì ti lóun ní dànà bí mọ́ so ẹ mọ́ ta àtàbí kẹ́ ẹ rárá bú tàbí kẹ́ ẹ wo bóyá àwọn nǹkan kan tó ti ṣe lọ kẹ́ ẹ wá rí bí opportunity ẹ wò ìrìn àjò tó Oriyomi Hamsat náà rìn kí wọn tó débi tí wọ́n dé ẹ wo challenges tán là kọjá gbogbo wa la gbọ́ ṣùgbọ́n Ọlọ́run ló ṣe ní òkúta tó mọ̀lé kọ̀ sílẹ̀ tó padà dégunlé ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àìmọye ẹjọ́ tí wọ́n ń parí láàrin oṣù kan àárín oṣù méjì àárín oṣù mẹ́ta tí gbogbo ọmọ Nàìjíríà náà dẹ̀ ń gbọ́ tí pé tí wọ́n bá gbé délé ẹjọ́ sọ́pọ̀lọpọ̀ ẹni tí gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ ní rówó pé lọ́ọ̀yà ni ẹjọ́ ọdún méjì ọdún mẹ́wàá ń bẹ lé ẹjọ́ ń gbà mí tí wọ́n máa adjourn case Ọlọ́run á ní kárẹ́ nìkan kó máa ti wà bàjẹ́ bọ̀lẹ̀ àwa kan wá tún jáde á tún wá máa against ẹ̀ kò sẹ́ni tó perfect tán bá ṣe ní tí ò dáa tẹ́ bá fẹ́ advice wọn tẹ́ ẹ̀ bá rí wọn lè bá sọ̀rọ̀ tẹ́ bá tiẹ̀ fẹ́ sọ sórí social media ẹ sọ lọ́nà tó mọ̀ pọ̀lọ́ dání ẹ má sọ lọ́nà wípé kí wọ́n fi lè mọ̀ pé mo mọ̀rọ̀ sọ kò sẹ́ni tí ó mọ̀rọ̀ sọ nú ayé làákàyè tá a fi ń gbọ́rọ̀ ló sọ̀tọ̀ọ̀tọ̀ tó gbogbo àwọn tí wọ́n jìn sọ́fìn nínú lórí ètò tí wọ́n gbé lọ sọ́dọ̀ Oriyomi Hamsat Ọlọ́run kò yín máa ṣe o Ọlọ́run kò yín yọ gbogbo àwọn tí wọ́n wá jìn sọ́fìn tó ṣe pé wọ́n parọ́ wọ́n fi bà tí wọ́n jẹ́ ni wọ́n fi kó bá wọn Ọlọ́run bá ti máa tàn mọ́lẹ̀ torí náà rú rí ọ̀rọ̀ jẹni tí ń dá lọ àtẹni tó rò lọ Ọlọ́run bá yín tàn mọ́lẹ̀ sí o Ọlọ́run má fẹ́ ju ẹlẹ́jọ́ wọ́n fi dínú orí mímì náà o wọ́n fi dínú orí mẹ́yìn náà o la hawla wala quwwata illa billah.